Yorùbá nation yìí ti gbogbo wa ni, kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tí a lè lọ, àjò ò lè dàbí ilé. Ṣẹ́rí bá ṣe múra, àwọn mọ́mì wa, àwọn dádì wa tó ti wà ní Europe for more than 30 years wọ́n tí tẹ̀ sọ pé bàbá yìí làwọn fẹ́ padà lọ. Wọ́n ń lọlé lóòótọ́ fún 2 weeks, fún 3 weeks, wá lọ pàtó padà wá. Now ìmí inú wọn ti lò 40 years and the same thing ní Europe ní America. Now ṣé bí gbogbo wa ṣe máa live náà lélẹ̀ tẹ́ pé lóòótọ́ ibi tá a bá ń gbé náà nílé, but for how long ni a máa wà ní Europe tí a nílè lọ sí Èkìtì ní any local government ká dẹ̀ máa gbé ní bá ṣe ń gbé ní UK nínú Èkìtì tó yẹ pé àgbàlagbà máa ní access láti wọ public transport after tó bá ti pé 60 plus wọ́n máa fún wọn ní free bus pass. Wá wọnú bọ́ọ̀sì, ṣẹ̀rí bọ́ọ̀sì yẹn lẹ̀ ń wò yìí nísìn, bọ́ọ̀sì yẹn lẹ̀ ń wò yìí, àwọnú bọ́ọ̀sì àbọ̀rọ̀ mọ̀ yẹyìn nísìn. Then the same thing wọ́n á ní access sí public service bí hospital tí wọ́n lè lọ, wọ́n á ní access sí many other facilities tí wọ́n enjoy ní Europe. Ṣé tó bá move sí any part of Kwara state ṣé wọ́n máa ní access sí the same thing? Ṣé tó bá move sí Kogi state ṣé wọ́n máa ní access sí the same thing? Ṣé tó bá move sí sí Ondo state ṣé access tí wọ́n ní UK, ní America, ní Canada, ní Belgium, ní Italy, ní Spain tó ti gbé for a very long time, ní Germany, ṣé wọ́n máa ní accessibility yẹn? Ṣé àwọn tó wà nílé náà ní accessibility sí the basic things of life? These are the questions tá à ń béèrè. Now nígbà wo la fi máa wá ní àwọn tó wà nílé wọ́n máa ní better life tó jẹ́ pé wọ́n máa ní access sí the basic things táwa náà ní access sí? Eléyìí ni bàbá Akíntóyè ṣe sọ pé ẹ jẹ́ ká withdraw kúrò nínú Nàìjíríà torí pé Nàìjíríà ó fail everybody, ó fail ọmọdé, ó fail àgbàlagbà. Tá bá ti withdraw kúrò lára Nàìjíríà, àwa lọ sínú ilẹ̀ tí a wà lórí ẹ̀, ilẹ̀ tá a wà lórí ẹ̀ a máa wá ṣe kí ni? Àwa build it to the standard nǹkan tá a fẹ́, a build it to the standard of nǹkan tí a fẹ́ jẹ́ kó rí. Àwa ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní proper system tó máa respect human lives, tó máa make sure pé àtọmọdé àtàgbàlagbà àtàrúgbó àtẹni tó ní disability àtẹni tó ní disability government máa ní responsibility lé wọn lórí. Because presently Nigerian government ò ní responsibility lẹ́ni tó wà ní Ọ̀yọ́ state. Kódà kó tẹ̀mọ́tẹ́lẹ̀ omi ṣe ní Ṣakí, ẹ wo gbogbo àwọn ìyá wa tó ń pariwo, tó ń sunkún, tó ń sọ pé Fúlàní ń jọkú àwọn ní gbogbo ìgbà tí government ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Báwo la ṣe máa continue living that kind of fake life? Ìdí táwa ṣe ń sọ pé no, eléyìí ò lè continue. The only option tó wà nílẹ̀ nísìn ni pé ká review, ká béèrè, ká demand fún right wa fún self determination níbi táwọn èèyàn lè lọ sóko. Ẹgbọ́n tí àwọn àgbẹ̀ tó sọ nínú fídíò kan tí wọ́n fi ránṣẹ́ sí wa, ẹ jẹ́ ká jọ gbọ́n tó sọ, ẹ jẹ́ ká jọ gbọ́ ní kíákíá. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Ìlú Ògbómàkè la wà yìí ní ọjà Ìbàdàn níbi tí wọ́n ti lọ ké sí wa pé ká jọ lọ́wọ́ oko Fúlàní tí wọ́n ń da àwọn láàmú nínú ìlú yìí. Wọ́n ní báwọn bá ti dá oko tán, kò sí boko náà ṣe rí o tó bí ẹ bá ti kó màálù wọbẹ̀ wọ́n jẹ tán ni. Báwọn bá lọ bọ́ lórí wọn pé ẹ dákun wọ́n máa jẹ́ kí ní wà wọ́n ní káwọn wá gbowó nígbà táwọn bá dọ́dọ̀ wọn owó tí wọ́n fáwọn bíi kí màálù jẹ nǹkan bíi 500,000 yá máa fáwọn bíi 20,000. Now báwo ni màálù ṣe máa jẹ nǹkan almost $500,000 ẹ wá fún wọn ní 20,000 40,000 owó kíni? Adẹ̀sọ́gbà ní government. Ẹ jẹ́ ká tún wo báwọn ìyá wa yìí báwọn náà ṣe kíni bọ́ ṣe kẹ́dùn síta. Ogunlọ́gọ̀ àwọn obìnrin ní ìlú Arárọ̀mí Ìbèṣe ni wọ́n jáde tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí bí Fúlàní ṣe ń dà wọ́n láàmú lórí oko wọn. So wọ́n jáde, wọ́n dìde lọ fẹ̀hónú wọn fún kábíyèsí ọba ìlú Ìbèṣe. Àwọn wọ̀nyí ṣẹ̀rí wọn, ẹ wo àwọn ìyá wa tí wọ́n ń ṣàgbẹ̀ tó ń ṣe mechanized farming. Ẹ wo tí Fúlàní sọ gbogbo ilẹ̀ Yorùbá dì, ó wá sọ gbogbo wa débi tí a lè wà nínú ilé torí pé ẹ̀rù ń bà wá. Àwa tá wà níta ẹ̀rù ń bà wá, àwọn tó wà nínú ilé ẹ̀rù ń bà wọ́n. Ẹ jẹ́ agbọ́n tí àwọn ìyá wa yìí tó fi bá wa sọ. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps.
ẹ̀ ń fi ẹ̀hónú yín wọ̀n jẹ́ lè sọ nǹkan tó ń dùn yín lọ́kàn tó ń ṣẹlẹ̀ gangan. àṣẹ wa bàbá mi á dà fún yín ayé. ẹ máa gbọ́n tí ìyàwó yìí máa sọ̀rọ̀. àwọn obìnrin rèé o wàhálà ti pọ̀ jù o arárọ̀ mi o bá mi gbé ọmọ tí mo bí sínú igbó o ibi tí wàhálà ìgbé pọ̀ dé ọmọ inú igbó ni mo bí sí yọ bá mi yọ kalẹ̀ ọmọ yóò ní kí fúlàní ń bọ̀ mo la fẹ́ gbà lóru mo bá mú ìyá ẹ̀ dìgẹ̀dìgẹ̀ ká lọ sá sínú àkàlókò àdókò bẹ́ẹ̀ báyìí lónìí inú dé mo ni mo fẹ́ gbà láàkókò òru ó dà kò sí bó bá jẹ́ ṣé bí àwa ṣe ń bí àwọn ọmọ tiwa ní Europe nìyẹn ṣé inú gbólà ń bí wọn sí gbogbo eléyìí ni bàbá wa olóyè Ìgbòho ṣe sọ pé ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ Nàìjíríà kò ní ààbò kò ní security ṣé bàbá parọ́ ẹja gbọ́n tí bàbá wa olóyè tó sọ ní ibi ìbàyìí nígbà tó wá bá wa ní London láìpẹ́ yìí. wàá lè ṣe gbogbo orú kan tí bàbá wa olóyè sọ ní bíbà. mo rí pé a rí Canadian, Egyptian, India oríṣiríṣi ìlú ṣé èdè kan ní gbogbo wọn sọ bàbá mi. rárá amẹ́ríkà tó ló ń sọ english àyíká bẹ́ẹ̀ ló pé fáyì dábòbò sọ èdè tí ọkùnrin tó lọ sí. torí àyè táwọn àgbàlagbà ń jókòó sí sórí wọn priority seat fáwọn àgbàlagbà ìdí tí a ṣe ń sọ pé Nàìjíríà kò ń ṣe country is a waste of time kò dẹ̀ likely kó máa ṣiṣẹ́ so ọ̀nà rí bọ́ọ̀sì yẹn sórí bó ṣe clean bó ṣe dúró tí ó ṣe láti rí òun gangan lélẹ̀ fún àgbàlagbà sórí bọ́ọ̀sì yẹn sórí bó ṣe clean bọ́ọ̀sì mo bọ́lẹ̀ lórí ẹ̀ gbogbo eléyìí la ṣe ń pariwo pé a fẹ́ Yorùbá country èyí tá a ṣe pẹ̀lú Nàìjíríà ó ti fail stadium àwa náà máa ní stadium tó ń ṣiṣẹ́ tá a máa build stadium ìgbàlódé tí stadium yẹn máa ṣe kíni tó máa ṣiṣẹ́ tí ó máa make impact tí gbogbo businesses a máa lọ sórí businesses àwọn tó ń ta oúnjẹ nìyẹn sórí Tottenham football ground òun lẹ̀ ń wò lọ́nkàn yẹn gbogbo eléyìí ni KOIKIMEDIA ṣe ń sọ pé àfi tí a bá kúrò nínú Nàìjíríà ni a máa rí àṣeyọrí tá a bá ti kúrò nínú Nàìjíríà a lè rí àṣeyọrí kankan kò sí nǹkan tá a lè ṣe sí àṣeyọrí kankan ò lè jáde nínú Nàìjíríà because Nigeria is a crime scene. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps.